thought all hope was lost, but she was arrested by higher glory. Great Light Productions Ministry presents a groundbreaking gospel movie, The Hope of Glory. Will it take you eternity to return signals to the headquarters? In fact, you are seen as an irresponsible officer if you are not yet married at the rank of a captain or a major. Starring Olasunbo Olaleye, Israel Ore Adewale and Francis Okole, and also featuring Abel Martins, Babatunde Oreniyi, Bisi Awoniyi, Elizabeth Ore Adewale, and Folake Olawibo. Why did you allow us to go this far before you did this? You have to re-choose, You have to re-choose. No way. Deeply motivational and highly intense. Distributed by Ansidram National Film Production and also available at First King Gate, 2628 Ireko Street, Idumota, Lagos, The Bible Wonderland, Plot 33, Funcho Williams Avenue, beside National Stadium, Surulere, Lagos. Peculiar People Ventures, 28 Shipoli Street, by Onipanu Bus Stop, Onipanu, Lagos. Unison Music and Videos, 71 Songo Eleyele Road, opposite Polytechnic Gate, Ibadan. Christ and We Bookshop, Challenge Motor Park, beside Texaco Filling Station, Challenge, Ibadan. Vineyard Business Venture, Dicot House, Ring Road, Ibadan. The Hope of Glory, fully subtitled in French. Produced by Israel Ore Adewale, directed by Olaitan Faropojo. The Hope of Glory. The Hope of Glory. Trust in Him for your glory. Came away. Ẹ̀rọ̀jú ayé àbẹ́ẹ̀rí o lẹ́nu ọ̀nà èmi ayé ẹ̀ka bọ́bá ya ní ìsìn wọn pé bàbá olóògùn kádé o lẹ́nu ọ̀nà mi ìgbẹ́ èmi náà òrè o bàbá ń pé àmọ́ rẹ̀ jẹ́ kámọ́ rẹ̀ jẹ́ tágbòrè wá ń ṣeré kọjá wájú di ọlọ́dẹ ààrẹ jẹ́ ètùtù ní ọ̀yà pọ̀ ìwọ tó súnmọ́ ìbúkú yìí òní ni wọ́n pè sí ìbúkú tó lóyún. wọ́n ti ní ìjọ ọmọdé bá súnmọ́ ìbúkú ọ̀dọ́ náà làá fèsì ìbúkú gbó nídìí wo àdúnkúkú rẹ bọ́ ọ bá tún lé ayé wá ọmọ ọmọrú ibi tó ọmọ yàgbẹ́ sí ọ̀tún yà mẹ́ẹ̀mọ́ o bọ́ọ̀bà tún bá wọn yàgbẹ́ ọ̀dọ̀dọ̀ àwọn bàbá mi lálákejì kájà fún wa àdùnnà òun wà pàlẹ́ kiri ìlú.
Àdògán. Kí ló ṣẹlẹ̀ sí? Mo ní báwo ló ṣe ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣe jẹ́? Mọ̀ọ́sẹ̀ sí. Ọwọ́ ọ̀tá bà mí. Báwo ló ṣe jẹ́? Àdògán. Èmi bí mo lọ sáàlà oko. Rèé dáwọ́ tilẹ̀ ní. Fún mi kí n lọ pé kí n Àdògán kò lẹ́rọ̀. Sọpọlọ. Ikú nìkan lẹ̀rọ rẹ̀. Kò lẹ́rọ̀. Ikú nìkan ni. Bàbá mi ẹ̀ ní kú. Torí pé ọmọ ọwọ́ kì í kú lójú ọwọ́. Bẹ́ẹ̀ ni ọmọ ẹsẹ̀ kan kì í kú lójú ẹsẹ̀. Tí wọ́n bá ń ta ikú kọ́bọ̀ káàbọ̀, bàbá mi ẹ̀ ní rówó rà. Bí wọ́n bá ń pín ikú lọ́fẹ̀ẹ́, kò lè kan yín bàbá mi ẹ̀ ní kú báyìí. Àdògán. Ẹyẹ tó ti fò lọ sọ́kò sí. Àdògán. Bàbá mi. Ó fa ìlú atúnidálé ọ lọ́wọ́. Mo fẹ́ kọ́ gbò wọ́n jìgìjìgì. Wọ́n gbọ́ ọ̀bọ̀dọ̀ ké bí eku máa. Nílùú atúnidá ẹyẹ ọ̀bọ̀dọ̀ ké bí ẹyẹ máa. Wọ́n gbọ́ aboyún ilé ọ̀bọ̀dọ̀ bí wẹ́rẹ́. Ìran àgàn tó bá ṣèèṣì tọwọ́ làbòsùn ògiri gbígbẹ ni kí wọ́n mọ èrò. Gbogbo àwọn ìletò tó yí atúnidá ká àwọn gan gbọ́dọ̀ fara káásá ọ̀rọ̀ yìí o. Àbọ̀ gbọ́ mi. Mò ń gbọ́. Àdògán. Mò ń gbọ́. Àdògán. Bàbá mi. Àdògán. Bàbá mi. Bàbá mi. Bàbá mi. Àdògán. Àdògán. Ngbà. Gbẹ̀mí. 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 Àdògán. Má jẹ̀ mú ọ̀rọ̀ ọmọ bọ́ dá yìí. Má jẹ̀ mú ọ̀rọ̀. Má jẹ̀ mú ọ̀rọ̀. Ọlọ́run ọ̀rọ̀ nìkan ló lè gbà mí. Òrùn pọ́ kárí kẹ́rin mọ́rìndé bàbá rẹ lọ. Òrùn tàtàrí tọ̀tọ̀ kẹ́ni mọ́rìndé rágbérí. Bọ́bá nítorí kéne kọ́ nítorí wọ́nyí kìkì wọ́nyí kìkì jìjìrì. Ọmọ àgbárúgbó alárúgbó inú gbẹ́lọ rẹ̀ jóògùn láyà. Ẹ̀yin aráàlú atúnidá o.
kábíyèsí. àmọ̀kú oríire ti ayílẹ̀ka tó dolóògbé jẹta. adúpẹ́ àti ṣẹ́gun ọ̀tá àti rẹ́yìn obì ẹ wò ó lágbára tàwọn alálẹ̀ ilẹ̀ àní rí ti ru ayílẹ̀ka mọ́. ṣáwárí tó bá kù ní ìsìn ni kéko wa máa ké bí eku. kẹyọ wa máa ké bí ẹyẹ. kéèyàn máa fọhùn bí èèyàn. kálábòyún ọmọ bí wẹ́rẹ́. káwọn àgàn kan máa tọwọ́ àlàbò sùn. káwọn aláìsàn kan máa gbàmù lára dá. kábíyèsí o. ẹ̀yin kábíyèsí tá a gan létí ẹ̀ wá sọ pé òrìṣà òkè tọ́tọ́ òrìṣà òkè lò tọpa ayílẹ̀ka. kábíyèsí èmi rè é. èyí ni ó káre ọmọkùnrin yóò dáa fún ọ. àṣẹwà kábíyèsí. ilé ìbò ń tiẹ̀ ilé àgájà ni. àfàgájà náà wọn lágídí ní ilé wọn. ẹ dákun ẹ bá jẹ́ béèrè lọ́wọ́ ọmọdé yìí ọgbọ́n wo ló dá sí tí eré yìn ayílẹ̀ka. ń gbọ́ ọ̀nà wo lọ́gbà tó rẹ́yìn ọ̀dájú ọkùnrin. ẹsẹ̀ ń kọ́ kábíyèsí ní àárọ̀ ìjẹta mọ́nù mo wà lórí igi àgbálùmọ̀ bí mo ṣe lu àgbálùmọ̀ jígà láàrin mo ń retí pé kágbálùmọ̀ bọ́lẹ̀ bẹ́ẹ̀ mo bá gbogbo ẹsẹ̀ mo bá tajú kan ló bá di bàbá ayílẹ̀ka ní bá ń bọ̀ bó ṣe ń bọ̀ mo bá ń wò ó bẹ́ẹ̀ ni mo bá pẹlẹ́ngọ́ mọ́ bí igi àgbálùmọ̀ mo pẹlẹ́ngọ́ mo ṣe pẹlẹ́ngọ́ mo ń wò ó lọ. aṣọ fẹ́ ṣe gbọ̀nsẹ̀ ló bá bẹ̀rẹ̀ só mo bá bọ́ọ̀lẹ̀ mo bá lọ bí ìgbọ̀nsẹ̀. mo bá gbé. mo ṣe dé ẹ̀gbẹ́ ilé rẹ̀ mo wọ̀ tán mo wò sí mo rí i pé kò sẹ́ni kankan. mo bá mẹ́rẹ́ gbirigbirigbiri. mo kàn jámọ́lẹ̀ báyìí ni. ariwo adogan ó ní mò ń gbọ́ lọ́nà ilé wa nígbà tí mò ń sá lọ. kábíyèsí bọ́ọ̀lù náà ṣe rí mi. ó káre mọ́dé yìí. ọmọ ọkọ ni. kábíyèsí o. lóòótọ́ ọmọ eke ni ọ́ àmọ́ ìwọ náà tọ́ sóyè nílùú yìí. àbí ẹ̀yọ́ lóye gidi. ó tọ́ sí wo ọkọ̀ oyè rẹ ni atónígbà. àdókílẹ̀ ti rí sí ẹ̀yọ́ lóye. wẹ́kú ló ṣe. kábíyèsí ní ìbéèrè wo la tó ń béèrè lọ́wọ́ wa yìí. ẹ mọ̀ pé ọmọdé yìí ó fi ẹ̀mí ara rẹ̀ wéwu ni tó fi gba gbogbo tọmọdé tàgbà ìlú atúnidálẹ̀. tí ẹ bá ṣe pé orí bàbá rẹ̀ tí ń bẹ lọ́run tí ń bẹ lẹ́yìn dákun ò tí ẹ̀ bí ọ́ léèrè ṣé bàbá rẹ̀ ṣì ń bẹ àbó ti. bàbá mi ti kú. ikú bàbá mi gan kò sẹ́yìn bàbá ayílẹ̀ka. ayílẹ̀ka ló pa bàbá mi. ọ̀dọ̀ àkàrìmọ́dé yìí tí ẹ bá ṣe pé bàbá rẹ̀ mo ti kú ni orí bàbá rẹ̀ ní ń bẹ lẹ́yìn rẹ̀ tí bá ń bẹ láyé ni kò lè fọwọ́ sí nǹkan tó dánwò láì fá àbàdà. ìwọ gan lè gbà. ìwọ ọmọdé kábíyèsí lọ mọ́jọ́ tójú òní dí a lọ tọ́ wàá ṣe ìwúyè rẹ láàfin. sọgbọ́ tìlú ti fọ́n láàṣẹ ń jọ náà. káre kò ní dá fún gbogbo yín kò ní dá fún gbogbo yín bẹ́ẹ̀ ṣe máa. ayé náà ní ká o ẹ pa bàbá mi tán gbogbo owó tí wọ́n ń jókòó ẹ̀ ń dáwọ́ ìdùnnú ẹ ti ṣòfò ẹ̀mí èmi mo sọ bẹ́ẹ̀ ẹ wò mí kékeré ni tí bàbá mi ní fojú yín nínú fẹ́mi kí ni ò fojú yín rí o ẹgbẹ́ mi epo ò ní kébí epo o bẹ́ẹ̀ ni ayé ò ní kébí ẹyẹ ọmọ ènìyàn ò sì ní fọ́ọ̀mù bí ọmọ ènìyàn àgọ́ ọmọ fọwọ́ sùn ní ògiri bíbẹ aláboyún yóò sì ní bí wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni mo sọ èmi mo sọ bẹ́ẹ̀ dákẹ́ mbẹ́ ọmọ tí ẹ gbọ́
ẹ wo orí ẹ̀bí ẹ̀ náà kúkú òkè. ta ní jẹun tájà ń dùrù náà dúró náà iwájú ta ló rò mọ́ wà náà. bàbá rẹ ti nù ọ́ ló ti fọwọ́ nù ọ́ lọ tí ẹ̀ wá dùn pé ọba ló burú bí àpárá sóò lè burú tó bá bá àrí olórí kọ́gbónú lọ́nà ọ̀run ni kọ́mọ yẹ lọ́nà ọ̀run tó wà lọ́hùn. dúró ó sì wá léfùrù kọ́kọ́ ní léfùrù kọ́kọ́ ṣé wájú kábíyèsí náà wọ́n sì àsọ fún ọ pé ọgbàkúrúmọ ní sáwọ́ ọgbàkúrúmọ ògùrùmọ̀jẹ ní sáwọ́ ògùrùmọ̀jẹ lónìí lọ́mọ wo kékó wọlé. ewé gbàkúrúmọ. kábíyèsí o ọwọ́ yìí kábíyèsí o ọwọ́ yìí ọmọ wálé. ìwé àdùgán dákun yá sọ̀rọ̀ yìí ní ìtùbínùbí ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ yìí kò tó wà á lọ àdá bẹ́ẹ̀. kábíyèsí ẹ dákẹ́ mbẹ̀ kìí ṣe ṣẹ́jú yín ni ọ̀tún ṣe fẹ́ gbá mi ní òkà àlùwò ni tẹ ní ìtì ọ̀gẹ̀dẹ̀ lélẹ̀ kò tó wà á lọ̀dá sí eléyìí ọ̀bọ yìí wọ́n fẹ́ gbé ta ní sọ̀gbọ́n fún ọ. àdùgán dákun má ṣe bí àwọn baba ńlá rẹ dákun má jẹ́ kí ìlú yòó túmọ̀ lórí. wò mí ọ̀tún mo wo ti kábíyèsí mọ́ ọ̀la ni torí tá a bá ní bẹ́jọ́ ṣe gùn tó láṣẹ dáná rẹ̀ á kàn dáná so lẹ́yìn òsì tìpìrì ní sáwọ̀ padà bọ̀ sípò kọ́wọ́ rí ó padà bẹ́ẹ̀. ìdánimọ̀ kọ́ máa lè tó rìn láti. àrífín ilé ìyàgbẹ́ ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ sí odidi ọba àtàwọn ìjòyè àtàwọn aráàlú kò tiẹ̀ ní ọ̀wọ̀ fẹ́ nìkankan ń ga o. ta ni sọ̀rọ̀ alápátira ní sáwọ́ alápátira ọ̀sẹ̀ ìrìnàgbò ní sáwọ́ Ọ̀rúnmìlà lọ́dún fún ọ̀rọ̀ irú ẹlẹ́ ìwọ ni òní dáa fún ọ ìwọ náà ló ṣekú pa bàbá mi ẹni tó ọ̀là lẹ́nu kò gbọdọ̀ pàdé wọ́n ní ìwọ ni wọ́n kọ́kọ́ fi jófin ní ìlú yìí bó o ṣe wà ọ́ yá máa lọ ilé agbára èmi Àdògán báyìí sùúrì káì. lẹ́wọ̀n arákùnrin ṣé wọ́n lẹ́nu rẹ̀ gbọ́rọ̀ ó yá pa ẹnu òǹdé kí lórí lọ́bẹ̀ tó fi garu ọwọ́ o ṣé ẹlẹ́ẹ̀lẹ́kọ̀ọ́ ni èmi Àdògán ọmọ Ayílẹ̀ká ti ṣetán láti kọ́ gbogbo yín lẹ́kọ̀ọ́ pátá títí tó fi dórí kábíyèsí yín ìwọ lórí láyà ọ̀pá bàbá mi ó tó lọ sáàfin láti lọ sí àjọyọ̀ pẹ̀lú ọba ọ̀dẹ̀ tẹ́ ń pè ní kábíyèsí wọ́n ní ẹ gbúrò Àdògán ni ẹ tí ì mọ Àdògán wọ́n rí i pé mo gbọ́ ẹ̀san kú bàbá mi lára gbogbo yín lọ́kọ̀ọ̀kan títí tó fi dórí ọba kábíyèsí ọ̀dẹ̀ tẹ́ ń pè ní kábíyèsí bàbá mi Ayílẹ̀ká ọmọ agbada omi ọmọ wọn ti ń gbẹnu ọ̀ká ọ̀fẹ́jú sòwòrè lọ́rùn wọ́n ní wọ́n ní kí ló yá àtọ́ darí ọwọ́. ọmọbìnrin bàbá ọmọ èké ní í ṣe mí. ọmọ èké ní í ṣe ọ́ kí n má bínú ọmọ èké ò sí ọ́ kó o kó ìgbẹ́ tó kó nǹkó o kó jẹ. ọmọdé tó sí ọ náà ni ó sì púpọ̀ wọ́n ní ìwúdù orin. ẹ̀yin ẹlẹ́lẹ̀ kò lè dáàbò. kábíyèsí alágbèrè ọ̀tọ̀ ọmọ ayò ọmọ àṣewọ́tọ́ ọmọdúnlé kókó ọmọ ṣàṣèdè bí wọ́n yà lábọ̀ wọ́n ní mọ̀nìdè ìrágbèrè tó bá nítorí kíni sọ pé torí wọn ni kìkì wọn ni kìkì jìjì ni ẹ má fi jìjì lò bí ẹjẹ kú ti kára mi ọmọ olóṣòwò. kábíyèsí o ìta kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ìlú ìwà sùn mí báà ǹjẹ́ wọn ò ṣe ọba jẹ báyìí mo sì dábọ̀ rẹ̀ pé wọn ò jọba
àwọn ìlú náà tàn mí wá gun orí àpèrè wọ́n fi dá mi lójú wípé àwọn Ifárí ní kété tí n bá ti gorí ìtẹ́ àwọn bàbá mi àwọn ò dẹ́ mi ayílẹ̀ kálígbodò. lóòótọ́ ayílẹ̀ ká dẹni tí ń bẹ́bọra jẹun àmọ́ kó tó bẹ́bọra jẹun náà kọ́ rẹ́rẹ́ ti rún. ṣé ojú àwọn alálẹ̀ ò rẹ́yìn wọn ni tí wọn ò fi mọ̀ pé lẹ́yìn ikú ayílẹ̀ká kásákásá adógán ojú ti késekése ti bàbá rẹ̀ lọ. irú mọ̀lẹ́wò ni ó wàá gbà wá kúrò nínú ìdààmú àti kànga ọ̀fọ̀ ẹ̀mí tí gbogbo ìlú já sí. táǹtì àmọ́ tí ó mọ̀ ṣẹlẹ̀ sí Àdìgún báyìí ọmọ ọlọ́mọ. àbí kí n padà sílùú Èkó níbi tí mo ti wà ní. kí la wá ṣe báyìí o. àbí kí n kúkú pokùnso kí n tó rùn lẹ́ ọ̀tán. èdè àdògán ò gbọ́dọ̀ mú mi. ò gbọ́dọ̀ mú mi. kábíyèsí kábíyèsí mo yí ìka òsì mo pínlẹ̀ mọ́ pàgọ́ ọmọ ọba búrúburú wájú orí adé. kábíyèsí kí ló dé kí ló le tó bẹ́ẹ̀. olówó orí mi ọkọ mi àgbèrè ọ̀gá ọmọ ayòrò ọmọ síwọ́ tó mójúlé kókó sùnàdé ní mọ́yà lábọ̀ kí ló dé. kábíyèsí ṣé kìí ṣe pé ọ̀rọ̀ Àdògán ó ti fẹ́ sọ yín di bá mi torí tí mo ti wà láàfin ó ti tó ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ ẹ̀ mọ̀ pé èèyàn mi pẹ̀lú yín bí mo sì ṣe ń wò yín kábíyèsí kọ́mọ̀ sí pé tí ń rokú rora yín. ṣé kò wá tó bẹ́ẹ̀. kábíyèsí. mo rí bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ mi ò tó síkú ni. kábíyèsí. àbójúgbà tí àwọn ọ̀dọ́ ìlú bá bẹ̀rẹ̀ sí pàdà tó kó bọ tó bẹ̀rẹ̀ sí fi oògùn wá ní kirikiri tó mọ̀ pé ọ̀rọ̀ mi tọ́ síkú. olówó orí mi dà kákọ́ bí ọgbọ́dọ̀ sójú ẹ́ gbàmígbàmí ò yà gbá ẹranko nílé mi ń bọ̀ ìkọ̀yí ọmọdé. lóòrè mo kábàámọ̀ pé mo jọba ìlú àtúndá. wo jẹ́ mú ọ lọ kábíyèsí ìlú ìdísùn. kí ló le tó bẹ́ẹ̀. ṣé o gbàgbé pé Atúnidá kìí ṣe orúkọ ìlú tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. oore pẹ́ aṣiwèrè gbàgbé orúkọ ìlú yìí tẹ́lẹ̀. Atúnidá tí í ṣe bàbá agbada omi olóyìnbá orúkọ ìlú yìí dà sí orúkọ ara rẹ̀ nítorí ó mọ̀ pé kò sí bàbá ńlá bàbá ẹni tó lè gbé ní ojú òun. ó fi ìlú náà kànàkàn títí ó fi dé arúgbó tí ó sì kú. ṣé bí o mọ̀ pé òtítọ́ ẹni tí ọkùnrin ń pè bá sọ̀rọ̀ ìfẹ́ nígbà tí agbada omi náà fọwọ́ rọrí kú. gbàrà tí agbada omi kú tán ni ìlú ránṣẹ́ pè mí pé kí n wá jọba ó sì bẹ àwọn olóyè pé n ò jọba pé kí wọ́n jẹ́ kí ayélẹ́ka káwọn ohun tí ó dà lára náà. ọpẹ́lọpẹ́ ọmọ alálùbáríkà kan tí àwọn alálẹ̀ lò láti gba ẹ̀mí ayélẹ́ka. kábíyèsí òótọ́ mọ̀ tiẹ̀ ni ẹ dákun ẹ̀ràn létí kí la ní a fẹ́ pa orúkọ ìlú ìdásí. olórí mo yí ìtẹ́ atónígbà mágbẹ̀gẹ́ lórúkọ oyè tá a fẹ́ fún ọmọ tí àwọn alálẹ̀ lò láti gbà wá orúkọ náà la sì fẹ́ sọ ìlú Atúnidá. àbí ọmọ òun òkú béèrè kankan lọ́wọ́ wa
kábíyèsí atóní ìgbàmọ́gbèjì tá a fẹ́ pa ókọ ìlú atúnidádà sí náà ni ó mọ̀ ẹ́ jẹ́ lágbára lọ́wọ́ àwọn alálẹ̀ ilẹ̀ lágbára lọ́wọ́ àwọn tó tẹ̀lú ìdó ókọ ni ó mọ̀ ẹ́ jẹ́ ẹ wò kábíyèsí kò lé kankan. olórí orí kẹ bíi báwo. o ṣeun ọpọlọ rẹ ò ní jọba. àṣẹ. ó pẹ́ kárí kéṣe láàfin mi. àṣẹ kábíyèsí. ojú òní tìwọ àtàwọn ọmọ rẹ. àṣẹ. kábíyèsí torí láti bí ọjọ́ mélòó kan lẹ́nu yìí ò ti rán jẹ mo ti dáná oúnjẹ tán kí n wọlé ń pè é pé ẹ wá jẹun ni mo bá gbogbo tí mo bá ń lẹ̀. wo inú mi tẹ̀ tí wá dùn báyìí pẹ̀lú àmọ̀ràn tó fún mi ibi tẹ̀ tí wá ń pa mí báyìí. wo bí n bá wá jẹun tán ó wàá fìwọ náà lé. kábíyèsí ẹ wò ẹ ń tọ́lẹ̀ lẹ́dẹ̀ lọ lẹ́dẹ̀ ẹ jẹ́ àlọ́. My dear, kí ló dé? Ẹ ń dá sọ̀rọ̀ àbí ẹ mọ̀ pé ń dá sọ̀rọ̀ ni? Mo mọ̀, mo ṣẹ̀ṣẹ̀ ríran kan just now ni. Mo mọ̀ náà pé ọkọ mi ò ń dá sọ̀rọ̀. Ó yá, ẹ ríran kan sí àbí? Báwo lẹ ṣe rí? Ẹ ṣàlàyé fún mi. Mo bára mi níbì kan. Mo rí àwọn kan tí wọ́n fi okùn dè. Lójijì ni mo rí ọkùnrin kan tó yọ sí mi. Tú wọn sílẹ̀. Kí ni mo fẹ́ fi tú wọn sílẹ̀? Kò sí ọ̀bẹ lọ́wọ́ mi, kò sí àdá lọ́wọ́ mi, kí ni mo wá fẹ́ fi tú wọn sílẹ̀? Babu! 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 Ó ṣe mọ̀ sí mi ni mò ń pe Bible ni mo ṣe tají sáyé nìyẹn. Ṣé ẹgbà Bible yẹn lọ́wọ́ ẹ nìyẹn? Rárá o. Oh no! Ẹ bá ti gbà á, nǹkan tá ní ìdìnnà fún yín yẹn, ó ní ju dàkídà olójú méjì lọ. Ẹ bá ti gbà. My dear, kí ni o rò pé àlá tàbí ìran yẹn túmọ̀ sí? Bí ẹ̀mí mímọ́ ṣe fi ń yé mi bẹ́ẹ̀ ṣe ń rọ́ àlá yẹn, ẹ rí i pé lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí ẹ ṣe ojúṣe nínú ilé déédéé bíi. Bíi kí o? Oh my God! Ìgbà tó ti ń ṣe mo ti mọ̀ pé nǹkan tó máa sọ nìyẹn. Ojúṣe kọ́ ojúbọ ni à ń wíru ó ń wíru Daniel àtúmọ̀ àlá.
ẹ̀yin Joseph alala èmi Daniel atúmọ̀ àlà ẹ̀yin nínáwó èmi náà dìsẹ́rù túwájọ gé fọ́ ni túwájọ gé fọ́ ni. wo fìyẹn sílẹ̀ náà kó tó ṣe pàtàkì jọ lọ bá mi mọ́ ọmọ mi one school please quickly go. ọmọ náà mo fẹ́ lọ mú tẹ́lẹ̀ kẹ́ tó gbé ọ̀rọ̀ alálàbí máa lọ mú. ojúṣe. ẹlẹ́yàwó ẹ̀wọ̀n pẹ́lẹ́ ìtọ́sẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ni ayé ààrẹ sọ̀pẹ̀ mi àti kábíyèsí ni kẹ̀sì rí tí ò bá ṣe pé kábíyèsí nífẹ̀ẹ́ yín o ni wọ́n ṣe yọ̀ǹda ilé fún yín o ẹ̀yin náà sì ṣéèyàn bẹ́ẹ̀ náà ni ẹ̀lẹ́ ẹgbẹ́sẹ̀lẹ̀. ẹ̀dúró mẹ́ bàbá o ta ni bàbá rẹ àbórí ẹ burú ni ọmọ mi ni. Bàbá ìbéèrè yín ń pọ̀ díẹ̀ àmọ́ ìfarabalẹ̀ bá yín dáhùn gbogbo rẹ̀ lẹ́sẹẹsẹ. ó yá máa dá mi lóhùn. ṣe rí èyí tẹ́ ẹ béèrè kọ́ yẹn ní kọ̀ọ̀kan dá kò sẹ́ni tó lè lóhùn òmò yín nílùú wa kódà gbogbo òlù tó yí wa ká kò sẹ́ni tó lè lóhùn òmò yín àbẹ́yìn kọ́ ni bàbá àdùgán ni ọmọ bíbí inú bàbá yílẹ̀ka tí wọ́n dolóògbé ní oṣù díẹ̀ sẹ́yìn ẹ̀kọ́ lọ́kọ́ bàbá délẹ̀ fún bàbá yín náà nítorí iṣẹ́ ibi tí wọ́n ṣe ó pọ̀ díẹ̀ àbí bàbá ẹ lórí mi dàrú orí mi ò dàrú ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi ló lórí ẹ̀ṣọ́ láàfin iṣẹ́ ráwọ̀ tó rí wọ́n dàrú bí ilé ewé ilé àlàpà ibẹ̀ ni gbogbo wọn ń gbé àwọn tó rí wọn gan tún dàrú ló máa ń yí gbó ká bíi ti yíyí bàbá àbí bàbá ẹ má bínú o kì í ṣe pé mo sọ̀rọ̀ sí yín àmọ́ ní kúkúrú èdè ibi tí kábíyèsí rọ wà ibẹ̀ là lọ. ìpàdé tó lọ́wọ́ ẹ̀kọ́ mẹ́. ojú ẹnu mi lọ tí ń bá ní orí ẹ̀yìn méjèèjì burú. pẹ̀lẹ́ o Sàálìù ẹlẹ́nu gbọ̀rọ̀ ẹlẹ́nu bíi abẹ́fẹ́lẹ́ wọ́mi àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀ olórí. bàbá ilẹ̀ o ẹsẹ̀. mo mọ̀ pé wọ́n ní làákàyè tiẹ̀ n ò sì ní wàhálà kankan pẹ̀lú rẹ bí tí wọ́n mọ̀. ṣé mi wá ní èmi náà ní wàhálà kankan pẹ̀lú yín bàbá àlàyé ọ̀rọ̀. àkẹ́mẹ̀ sọ ọmọ pé mo ti sọ fún ọ wípé àbọ̀ abálọ̀rọ̀ rẹ olórí dákun kí ni àbísọ rẹ náà. Adùkẹ́ ló kọ àbísọ mi bàbá. Adùkẹ́ ni wọ́n lórúkọ ìyá mi ni wọ́n Adùkẹ́. ká fi ti àbísọ ń lẹ̀. bàbá mi ló yọjú sí mi lójú oorun níjẹrin ó ní òun nílò ọmọ kábíyèsí kan láti wá máa ṣe ìránṣẹ́ fún òun lọ́rùn ó ní àdágbé àdáfà ó ló ti sú òun ó ní kí n yọjú sí kábíyèsí kí n bá kábíyèsí sọ̀rọ̀ náà ní ìtòbí ìnòbí bí kábíyèsí bá ti yọ̀ǹda ọmọ náà ó ní lọ́ba tán mo wá ń bi bàbá mi léèrè wípé báwo lọmọ náà ó ti ṣe dọ́dọ̀ rẹ̀ ó ní bí n bá ti mú wọ yàrá ìwọ̀ ó ní yóò dọ́dọ̀ òun olórí ó wàá yọ̀ǹda ọmọ ẹ̀yìn rẹ̀ fún mi ìrànlọ́wọ́ kan tọkàn ṣe fún mi ní wípé bó bá ti dáàfin a ṣàlàyé fún kábíyèsí bí Ṣú ṣe kú àti bọ́bẹ̀ ṣe bẹ́ mo sì jẹ́rìí kábíyèsí yóò gbà fọlọ́ ni nígbà tí òní fẹ́ jẹ ẹbí rẹ̀ wẹ̀ ó sára mọ́ fìyà. ìjọ òdìbò lọ́wọ́ yìí ìjọ òdìbò. òní gan ni wọ́n gan ráyé mọ̀ bẹ́ẹ̀ ni lónìí lọ ráyé mọ̀ ṣùgbọ́n kó tó filẹ̀ sásọ bóra ọkọ̀ọ̀kọ̀ ìyàwó rẹ̀ díẹ̀ bàbá ẹjọ́ ẹ̀yin aláyé bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ wèrè ẹnu ẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ tó fi ń bú mi bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní kọrin káwọn aláyé máa lù fún ya bẹ́ẹ̀ lọ́rùn ẹ̀. rárá o ṣé pé kí n bọ́ sọ̀rọ̀ mi kébì àtolórí wa lọ sí ibi tí kábíyèsí rọ wa kébì àtolórí àbẹ̀wò. bàbá àgògá ló ní kí n jẹ̀rọ.
lọ síbi ilé àbí. Bàbá Àdògán lórí kì í jẹ́. Bàbá Àdògán. ìlú wa tún ní ká tún ní ká tún ní ká ìlú wa tún ní ká tún ní ká mọ̀jẹ̀ mú ọ̀rọ̀ ṣòro bí àgbo bí àgbo bí àgbo nílùú wa tún ní ká tún ní ká alùpùpù wọn ni lẹ́mọ̀. Bàbá Àdògán lórí kì í jẹ́. Àdògán kì í jẹ́. Ó ti wá bíbí ilé kọjá ewé. Ó ti sẹ́ àwọn alálẹ̀ ìlú yìí. Ó sì ti bínú sí ọ. Ẹ Àdògán, ọmọ mi dà. Wọ́n lọ́mọ mi dà. Kábíyèsí, ẹ̀sán ló lẹ́nu àgbárùn. Mo bá dé kí n bá yí. Ẹ̀sán, fádìyẹ bá gbọ̀n yẹn pè. Iye rẹ̀ sọ ni. Kí iye rẹ̀ sọ. Kábíyèsí o. Kábíyèsí. Kábíyèsí. Bọ́ọ̀lù ẹ̀ ṣe mọ̀ pé bí ni èmi àti olórí wa. Àbí mo ti ya wèrè ni. Ọ̀ya wèrè. Ó ṣe wèrè ni. Mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí tó yọ ọ́ lóko sí wí. Kábíyèsí. Kábíyèsí ọba Adérójú ọba Adégbìtẹ́ ọba ìlú Atúnidá. Mo wòye mo rí wípé ìlú Atúnidá kò tùbà bẹ́ẹ̀ ni kò túṣẹ́. Eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ. Ọmọ ènìyàn bẹ́ẹ̀ fọ́n bí ọmọ ènìyàn. Mo bá mú kan kéjì, mo bá gbọ́dọ̀ àwọn arúnmọlẹ̀ lọ pé kí ni o lè tùbà kó lè túṣẹ́. Àwọn arúnmọlẹ̀ wá fi ń yé mi wípé àbíkẹ́yìn kábíyèsí ó láàfin ṣètùtù. Ṣé mo ṣe ohun tí ó bàjẹ́ ni? Rárá. Àbíkẹ́yìn kábíyèsí láàfin ṣètùtù tí yóò fi tùbà yóò fi túṣẹ́. Àdògán tó ń fi tó dúró sí o. Àjàlá kan náà. Àwítán ó pé ìlú òrojú. Ṣéke sí àwọn ìran bàbá alábàbà rẹ ní ọ̀jẹ́ kí ìlú òrojú. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Látòrí Atúnidá lórí agbádá omi látòrí agbádá omi lórí Ayílẹ̀ká bàbá rẹ látòrí Ayílẹ̀ká bàbá rẹ lórí ìwọ náà tí ẹ wá ń fìlú nàkànàkàn wò ó Àdògán bọ́ọ̀ bá gbọ́mọ mi fún mi nígbà ilé kọlù ọ́ ń ṣe ọ bó ṣe ṣojú ni. Èmi ọ̀rá àyè àti máa bá kílò lo dèdèrè yín ṣèpàdé wèrè. Bẹ́ẹ̀ ni Súríkàì. Kábíyèsí ọ̀dà ọ̀daràn lónìí. Àdògán ọ̀tọ̀rọ̀ rẹ ni o. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin olóyè. Ọ̀nẹ́ni. Ẹja lọ bá Àdògán. Nítorí mo mọ̀ wípé asúré tètè rẹ̀ kò lè kọjá alẹ́. Bẹ́ẹ̀ni. Ó yẹ kí arìngbẹ̀rẹ̀ ò ní kọjá ọ̀nà. Ilé rẹ̀ ni. Ilé Àdògán. Ọ̀yá. Ilé ẹ̀ ni. Ọwọ́ tẹ̀ lónìí. Òde ni. Ká dọ̀dà. Èso. Bàbá. Èso kẹrin bọ́ọ̀kù ránù. Ìlú wa Túnidá 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 ìlú wa Túnidá Túnidá mọ̀jẹ̀ mú ọ̀rọ̀ ṣòro bí àgbo bí àgbo bí àgbo nílùú wa Túnidá Túnidá alùpùpù wọn ni lẹ́mọ̀. Ìlú wa Túnidá 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 nílùú wa Túnidá Túnidá mọ̀jẹ̀ mú ọ̀rọ̀ ṣòro bí àgbo bí àgbo bí àgbo nílùú wa Túnidá Túnidá. Àdògán wọn ni lẹ́mọ̀. Ìlú wa Túnidá 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 ìlú wa Túnidá Túnidá wọ́jà mú ọ̀rọ̀ ṣòro bí àgbo bí àgbo bí àgbo nílùú wa Túnidá Túnidá. Àdògán wọn ni lẹ́mọ̀. Nígbà ojú bá sì rí bí báyìí bí ọ̀wọ́ lẹ̀. Òní ni ọjọ́ ọkọ ẹni àti ayẹ. Òní. Ìlú wa Túnidá. Ibi àmọ̀ tí fóònù náà la màtá padà sí i. Ó ń wí bẹ́ẹ̀. Ibi tó ti pòórá náà ibi ló ti pòórá. Ibi àti fóònù náà ni. Ẹsẹ̀ tó ajá lọ bẹ̀rù. Ó wí bẹ́ẹ̀ náà mo ní ṣé ilé Àdògán náà lọ wá jìnnà tá a wá rìn tá a wà á débẹ̀. A sáré ṣẹ̀dẹ̀ ní òlú yìí. Balógun Balógun olórí ẹ wo ẹ mà fẹ́ wù bẹ́ẹ̀ ṣe
ìmọ̀ ẹgbẹ́ gbogbo wa la mọ̀ pé àdókè ẹ̀ ṣe èèyàn kan lásán kìí ṣe ẹran rírọ̀ kèké tá wá ń pòyì kiri bí ẹni olùdàkọ ẹ wo ìmélòó nílùú ìgan tá a fọ́n padà síbi tá a ti kó. wọ́n ti dábọ̀ èyí o ẹ lójó ni mí o. ṣé àdélé àdògán ò rí ni ṣé bá a máa lé rẹ̀ bá a ṣe á fi bá a máa bẹ̀ mọ́ ẹ̀wọ̀n. ẹ̀yin alálẹ̀ ilẹ̀ ẹ̀ ń wò mí ràn ni ẹ má má jẹ́ lu yòó tú lórí mi nítorí kò bàjẹ́ lórí Olúgbọ́n kò sì bàjẹ́ láyé Àrẹ̀sà. bẹ́ẹ̀ ni. ẹ má má jọ bàjẹ́ lórí èmi. ìdílé o àròkàn ọ̀rọ̀ ní mẹ́kọ̀ọ́ dábọ̀ rẹ o dábọ̀ rẹ mo ní wọn ò jọ bá ẹyẹ ìṣẹ́ tèmi wá kábíyèsí àgbẹ̀dọ̀ omi jẹ́ lójú kábíyèsí ká mọ́ rí ikú wo ni ọ̀pá àgbàtà lè bá po lórí rẹ̀ mẹ́rin gbogbo olùlọ́wọ̀ lẹ́yìn àwọn alálẹ̀ ilẹ̀ yóò sì gbé ń jẹ́rí Àdògán àṣẹ bẹ́ẹ̀ ni. àròkàn ọ̀rọ̀ ní tiẹ̀ mẹ́kọ̀ọ́ àsùnwọ̀n àwọn bàbá ẹ fi èdè nù. èmi ọmọ àbá wa pé a máa padà sáàfin. ṣé láàtúnkù. ká má wà lọ mú. orí gbogbo yín burú ẹ tí ì mẹ́mẹ́mẹ́ kò sí ẹni tí ó gbà yín lọ́wọ́ mi ẹni náà ní wáyé kò sì ní wáyé fáàbàdà mo sì fìlà forí adé o kádé ó pẹ́ lórí tọ́ra rọba fi lọ bá pa kádé ó pẹ́ lórí èyí bá a bá sì wà láyé kílẹ̀kẹ̀ ó pẹ́ lọ́rùn bá a bá wà lókè èèpẹ̀ ni kírùkẹ̀rẹ̀ ó jẹ kókù bí òkè ni bẹ́ẹ̀ ni yín bá sì wà ní ọmọ ọmọ àgbọmọ mi máa ń ra kóòrò ó ti dọ́dọ̀ bàbá mi lọ́rùn yóò lọ́ mọ̀ sí ránṣẹ́ fún un ìwà tó bá ti joyè ó ti dùn nínú gbó ìgbìngàn tí a yà ká ó kó wọn sádẹ̀wò tìyẹn bá yín. ẹ káàbọ̀ bó tẹ̀lé sí ní sókò ẹ pẹ̀lẹ́ ẹ rọra o mọ́mí Dámilọ́lá kọ́ ẹ lè kú ìsìn ẹ̀ lọ evangelist sì ni mo ń ṣẹ́pẹ̀ yìí ìgbà míì ọ̀rọ̀ máa ń wà kò ní sáyè ṣùgbọ́n a dúpẹ́ pé àyè wà ọ̀rọ̀ sì wà. ṣé rí mo wà nínú àwẹ̀ bíi ọjọ́ mélòó kan sẹ́yìn ọlọ́run wá mú mi lọ nínú ìran kan ọlọ́run jẹ́ kí n rí wípé àwọn èèyàn kan wà nínú èdè tí wọ́n dẹ̀ ń pariwo fún ìrànlọ́wọ́ àti wọ́n á mú mi rí nínú ìran ẹ̀ wípé ọlọ́run rán yín sí àwọn wọ̀nyí ṣé ń farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ mi nígbà tí ẹ dẹ̀ débẹ̀ ẹ wá ń gbìyànjú láti máa tú àwọn tó wà nínú òde yìí sílẹ̀ ṣàdédé ni arákùnrin kan bá jáde ló bá pàṣẹ fẹ́yìn náà pé kí ẹ̀yin gan lọ́wọ́ síwájú kó lè fi ní sínú òde ṣùgbọ́n ẹ kọ̀ jálẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni arákùnrin mi tún yọ sí ni ẹ̀yin ló wá paláṣẹ fún yín pé kí ẹ lọ́wọ́ yín síwájú bẹ́ẹ̀ bá gbọ́ràn sí àṣẹ ẹni yìí bẹ́ẹ̀ bá lọ́wọ́ síwájú ni arákùnrin wa fi ìdè yìí sí lọ́wọ́ lẹ́yìn náà bá bẹ̀rẹ̀ sí ń pariwo fún ìrànlọ́wọ́ àti ìtúsílẹ̀ níbi tí a ti ń jà àjàkadì nínú ẹ̀mí yìí ni Ọlọ́run ti ká ìrora ẹ̀ kúrò lójú mi. Pastor, kí wàá ní ìran ìtumọ̀ sí báyìí? Mo tọ̀ ẹ̀mí mímọ́ lọ ẹ̀mí Ọlọ́run dẹ̀ fi ń yé mi wípé Ọlọ́run ti ṣetán láti rán yín níṣẹ́ sí àwọn tó wà nínú ìdè yìí láti tú wọn sílẹ̀ ṣùgbọ́n ẹ láti yàgò fún àwọn ẹ̀ṣẹ̀ ẹ má ṣe lè lọ o kì
kì í ṣe wípé ẹ̀ ń dẹ́ṣẹ̀ o ṣùgbọ́n sẹ́rí ọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀há táwọn èèyàn kọ sí ẹ̀ṣẹ̀ àwọn èèyàn máa ń rò pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bíi àgbèrè olè jíjà panṣágà ìmutípara táwọn èèyàn máa ń kàgbó gẹ́gẹ́ bí àwọn ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n evangelist àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kan wà tí Ọlọ́run fún ara ẹ̀ kórìíra àwọn ẹ̀ṣẹ̀ bíi àníyàn ìkórìíra kí wọ́n má nígbàgbọ́ ní ọ̀rọ̀ Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yẹn ó máa ń múyàn sọ ìrètí ìjọba Ọlọ́run Ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́. àmín sà tí ẹ bá gbàgbé níbi ọ̀sẹ̀ mélòó sẹ́yìn mo wá bá yín sọ nípa ìran kan tọ́lọ́run fi hàn wá ó fẹ́ dàbí eléyìí tí ẹ sọ náà ń sìn but nǹkan tí mo gbàgbọ́ ni pé Ọlọ́run á ràn mí lọ́wọ́ mo nílò àdúrà gan mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ máa pray fún mi èmi náà tún lọ láti lọ gbàdúrà sí i kò dì mí mú. evangelist ẹ má fòyà Ọlọ́run tó fẹ́ gbéṣẹ́ lẹ́yìn lọ́wọ́ á dì ní àmúlẹ̀ agbára ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. àtàyè rọ jọ̀wọ́ bá mi lọ́wọ́ má jẹ́ mú ọ̀rọ̀ àtàyè rọ àtàyè rọ lákùnbà wá ṣàmúlẹ̀ àtúndà. ìlú Àtúnidá. ó jẹ́ yá tètè padà kó má fẹ̀mí ara rẹ̀ ṣòfò. padà. Àtúnidá. mo ní ó padà. God. Àtúnidá. Àtúnidá. Ṣé o Jésù? Ṣé o Jésù? Àtúnidá. 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 Ṣé o Jésù? Ṣé o Jésù? díẹ̀ sùn. Today, jókòó. Dá. Mo ti mọ orúkọ ìlú yẹn o. Ẹ ti mọ orúkọ ìlú yẹn. Ẹ ti mọ rẹ̀. Kí ni orúkọ ìlú yẹn? Àti pé níbo ló wà? Mi ò tí ì mọ ibi tó wà. Ṣùgbọ́n Àtúnidá lórúkọ ìlú yẹn. Orúkọ ìlú yẹn máa bá mi lẹ́rù. Ìlú tí Ọlọ́run ti dá dáadáa. Ṣùgbọ́n tí àwọn ẹ̀mí òkùnkùn wá tún dá.
my dear, àbí orúkọ yẹn kò rí bákan lójú tí. lórí bákan òun gbàgbọ́ pé ọlọ́run fẹ́ gba àwọn ènìyàn ìlú yẹn kúrò lọ́wọ́ àwọn ẹ̀mí àtúnidá tó yọ ogbé ayé wọn lẹ́nu. Ìtorí ẹ̀ lọ́lọ́run fi orúkọ ìlú yẹn hàn wá. Herbert, báwo lè ṣe máa locate ibi tó wà? Mo mọ̀ pé actual place tílù yẹn wà gan. Mi ti mọ̀ bọ̀ tí nǹkan kan wá sí mi lọ́kàn sí pé kí n lọ sí gbogbo motor parks kí n lọ béèrè lọ́wọ́ àwọn drivers tí bá ń bẹ̀ pé bóyá a lè rẹ́ni tó máa mọ ìlú tó jẹ́ ìlú àtúnidá. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ẹ má wàá jẹ́ kó pẹ́ kẹ́ tó gbégbèsè o. Kẹ́ ẹ gbégbèsè kíákíá. Ní jẹ́ kó pẹ́. In fact, Saturday máa lọ láti lè find out. Ti dá máa yẹn. Ǹjẹ́ o lè padà láti sùn? Alaba, tí ẹ dúró náà. Ṣé bá ṣe máa bọ́rọ̀ àdùgán lọ rí? Bọ́mọ kékeré báyìí, jìnnìjìnnì á mú un. Bàbá bá rí. Wọ́n mọ̀ sáré kiri ní àfi bí ẹni wèrè ńlé. Wo mi, ọjọ́ kan ni wèrè ó ṣe wèrè lọ́dọ̀ mi. Àkànó ó sì jẹ́ gbọ́wọ́ òdòdó sẹ́gbẹ́ kankan wọ́rọ̀ mi sọ. Wọ́n sì mọ̀ pé bọ́ ẹ̀yìn kan ṣoṣo tá à ń bọ́ nílùú wa náà ni. Bá a ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ó lè yọ sí wa lójijì. Sọ fẹ́ gbọ́, bàbá rẹ̀ àgbàdo mi gẹ́gẹ́ bí ó sọ fún mi òun ló pa Táyé àti Kẹ́hìndé. Bàbá rẹ̀ Ayílẹ̀ká òun náà ló pàdé òun. Ẹ̀bẹ̀ ni mo ń bẹ àwọn alálẹ̀ o kó o náà máa rìn mi lọ sọ́run àpàpàǹdodo. Alaba, ojo ni ọ́ ṣùgbọ́n jẹ́ sọ fún ọ. Ikú kan ni ó ṣàpẹ̀dà láyé wo mi kò sí ohun tí ń bọ̀ lókè tí lè gbà. Bí ẹ ṣe àdùnkàn bá jọ sí inú ìlú yìí wíwọ́n ni gàlégàlé rẹ ti ń pọ̀ jù. Bí bàbá rábàsì bá ti ń rú pọnlápọnlá ó sì tán tí ó yà ni. Wò mí Alaba, kò sóhun tí ẹ̀ẹ́dì yóò fẹ́ yà sáṣe o. Àkàn onírú nǹkan báyìí lára ló sọ fún mi. Ayé mọ̀ lé o lónírú nǹkan bàtàbàtà báyìí lábẹ́ ló ń fara pamọ́ fún mi. Wò mí Alaba, ayé kankan ò lé àwọn ènìyàn ní ẹ̀ní ẹ̀bẹ̀ n ò sì fara pamọ́ fún ọ. Àti pé n ò mọ nǹkan tí ó balẹ̀ nìyẹn ló fà á. Mọ́ bínú sí mi. Wò mí ẹ̀gbọ́n bàbá mi tó wà nílùú Àrùpá ló ṣe ìbátẹ́ yìí fún mi. Ìbátẹ́ mọ́darí kan sí mi. Bí wọn náà bá sì ń fẹ́ rú ẹ̀ wọ́n mú ọlọ́ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá mi n ò sì ní gba kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ tí wọn náà fi dán ọmọ ẹni ọkùnrin. Mo fẹ́ èmi náà fẹ́ mo nílò rẹ̀. Ó sì mọ̀ pé dí ọmọkùnrin ò tó. Àdògán yíbo bẹ̀ Àdògán lẹ́yìn àwọn Alaba dúró. Ọmọ ojo. Ilé àwọn arákùnrin ọmọbìnrin kan sáré kọjá lọ́nà bíi nìsín ọ̀dọ́ bólọ́gbà lọ́kọ̀ mi bá wí ni. Mi ò mọ̀ pé ojú ni mò ń bá sọ̀rọ̀. Àdògán kọjá lọ́nà rẹ̀ kò fi ọṣẹ ogún. Àkàn wọ́n darí kan bàbá rẹ̀ ń gbóná ọba wa kan ló àbí ọ̀fun mi lè tó wà ní. Èwo ni bébébé àní sọ̀rọ̀ Àkàn? Ọ̀ lè sọ̀rọ̀ mọ́ ni. Aráàlú ẹgbà mi o. Àkàn ọ̀ lè sọ̀rọ̀ mọ́ aráàlú ẹgbà mi o.
girl abused, maltreated, and brutalized to the point of death. You are now becoming a woman. No, sir. I'm just 15. And a mother stricken with insanity from a broken heart. Chris! Jesus! From the stables of the Great Light Production Ministries, the producers of Silent Cry and the Hope of Glory unveils the latest one. The Last Option. Subtitled in French, featuring Israel Oreadewale, Anu Guleye, Bukola Falari, Elvin Jarrett, and others. Written and produced by Israel Oreadewale, marketed and distributed nationwide by First Kingdom Gate Limited, 2628 Ereko Street, Idumota, Lagos. Telephone 0803-504-0131. Vineyard Business Ventures, Dicket House, Ring Road, Ibadan. Onison Music and Video, opposite Polytechnic Gate, Ibadan. And also Christian Video Shops nationwide. The Last Option. The secrets are revealed.